Ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. Ojúmọ́ tó mọ́ wa lénìí, ojúmọ́ ire ni kó jẹ́. A dúpẹ́ o, a kú ojúmọ́, a kú ojúmọ́, ojúmọ́ tó mọ́ wa lénìí. Ojúmọ́ ire òun ni kó jẹ́ fún gbogbo wa o. Ká rí bá ti ṣe, ká rọ́nà gbégbá o, ká má ṣì jẹ, ká má ṣì mu. Orí burúkú àtòfò ẹ̀mí kó má jẹ́ tiwa o. Òní ni ọjọ́ Saturday, ní ó pé 31 days tí bàbá Professor Banji Akíntóyè tán ti declare Yorùbá Nation mega rally tá dẹ̀ tí ń ṣe é. Òní yìí náà tó jẹ́ July 12, ó tún wá jẹ́ ọjọ́ tó ní àpẹẹrẹ fáwọn tó wà nípìnlẹ̀ Èkó báyìí. Ẹ máa rí pé wọ́n ń dìbò irọ́ wọn ti local government election. Màá fi àsìkò yìí rọ ẹ̀yin èèyàn wa nípìnlẹ̀ Èkó, ọmọ Yorùbá Nation, ẹ má bá wọn dá sí o. Ẹ má ní ẹ fẹ́ bá wọn lọ dìbò lórí ọ̀rọ̀ owó débi pé wọ́n máa rope yín, wọ́n máa sọ̀kan tí kò ń ṣe tiyín. Tí wọ́n máa sọ ọ̀rọ̀ tí wọ́n máa rò mọ́ yín lẹ́sẹ̀. Ẹ tètè ṣọ́ ara yín, ẹ má bá wọn dá sí o débi pé wọ́n máa rope ẹlòmíì, wọ́n máa gbé lé sẹ́wọ̀n, wọ́n máa gbé lọ ibìkan tán máa sọ wípé Yorùbá Nation wọn ò wá sí kán wá help wọn, wọ́n mú ọmọ Yorùbá Nation kan lọ́jọ́ election kinní kan, wọn ò dá sí. Ẹ jọ̀ọ́ ẹ má rìnrìn kurìn o. Ẹ má dẹ̀ ṣe nǹkan tí wọn ò bá rán yín, ẹ má ṣe é o. Kóníkálukú kó base lórí iṣẹ́ ọwọ́ ẹ̀ àti Yorùbá Nation wa ẹ̀. Màá advice wa kóníkálukú wa ká wà nínú ilé wa. Kódà gan àwa tá wà ní Lagos State, màá rọ̀ wá, wọ́n ní ìbùkún ni fọ́mọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. Kẹ́níbọdì gan kó má ṣe awareness ní èní. Tí wọ́n máa ṣe, ó lè ṣe nínú yàrá ẹ̀, but kó má bọ́ta débi pé wọ́n máa ní ó ń disturb wọn, ó fẹ́ da election wọn rú, tán máa sọ wá di jàǹdùkú adàlúrú. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ kí oníkálukú kó jókòó ní ilé ẹ̀. Àwa tá dẹ̀ wà ní other state kò dí wa lọ́wọ́ pé ká má máa ṣe Yorùbá Nation awareness wa.
ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nínú gbogbo nǹkan tá a bá ń ṣe. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nínú gbogbo nǹkan tí a bá ń ṣe. Ọlọ́run Elédùmarè á tì wá lẹ́yìn, á ràn wá lọ́wọ́, á jẹ́ ká rí nǹkan yìí ṣe dé ilẹ̀ ìlérí. Orí burúkú àtòfò ẹ̀mí kò ní jẹ́ tiwa o. Nítorí ẹ̀, ẹ jẹ́ ká jẹ́ kí orí wa pé, ká mọ̀ ara wa, ká má ṣe jura wa lọ, ká tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n sọ fún wa. Torí ìbò irọ́ wọn náà tán dì lẹ́kọ̀ọ́ sí táwọn wá gbágo mẹ́rin sí lọ́la ńsìn, ẹ máa gbọ́ wọ́n ṣe màgòmágó, wọ́n ṣe kinní kan. A sì máa ráwọn èèyàn kan tó máa torí índómì, torí gàrí, torí ráìsì tó ti febi pa àwọn èèyàn kan tó máa lọ dìbò. Ìlú tá a wà yìí, k'Ọlọ́run ọba kó ṣàánú wa. Ìlú wa yìí, k'Ọlọ́run ṣàánú wa ni. Transformer bàjẹ́, NEPA máa sọ pé káwọn ará ìlú kán lọ dáwó kán lọ máa ṣe é. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwa náà àwa ti gbá kámú. Àwọn èèyàn ò lè protest kán lọ bá wọn ká ní ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ ká dáwó. Gbàtà pé ìjọba gan ò function, ọ̀nà dà táwọn tó ń ṣiṣẹ́ náà dà, àwọn gan máa function. Ẹ jẹ́ ká jẹ́ kórí wa pé o. Ẹ jẹ́ ká jẹ́ kórí wa pé gidigidi. Ẹ jẹ́ ká jẹ́ kórí wa pé gidigidi. Torí wípé ìyà tó ń jẹ àwa ìran ọmọ Yorùbá yìí kò ń ṣe kékeré rárá o, kò ń ṣe kékeré. Ẹ má wá jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá, ẹ jẹ́ ká túbọ̀ máa ṣe bẹ́ẹ̀. Bá bá ṣe ń ṣe awareness ẹ̀, la máa jí àwọn èèyàn wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wà nílé tán ò ṣe Yorùbá nation rárá, wọ́n fẹ́ k'aṣíwájú kán tẹ̀lé wa ni. Torí náà, ẹ jẹ́ ká múra o. Ẹ dẹ̀ ká gbàdúrà, a ní bọ́jọ́ lọ́jọ́ lọ. Àwa la máa rẹ́yìn àwọn ọ̀tá wa nílẹ̀ Yorùbá ní agbára Ọlọ́run, lágbára àwọn tó nílé ayé. Torí wípé ayé rí bẹ́ẹ̀ ló rẹ́ni lóko, àwa la máa rẹ́yìn àwọn ọ̀tá wa. Ẹ má dẹ̀ jẹ́ ká má gbàgbé láti máa ṣàtìlẹyìn fún ilé-iṣẹ́ Koiki Media. Because ilé-iṣẹ́ yìí, òun ló ṣì ń jẹ́ kí gbogbo wa ká máa rántí pọ́rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá ó jẹ wá lógún. Ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá ó jọ jẹ gbogbo wa lógún ni. Ẹ jẹ́ ká jọ ṣé. Ẹ jẹ́ ká jọ ṣé o. Òmìnira ilẹ̀ Yorùbá yìí, ẹ jẹ́ ká jọ ṣé. Ó jẹ gbogbo wa lógún ni. Àwọn ọmọ Yorùbá nílé lóko t'Ọlọ́run dẹ̀ ràn lọ́wọ́ náà, ẹ jẹ́ ká ran movement lọ́wọ́. Ká náà rówó ná bíi tàwọn olóṣèlú, máa pín gàrí, máa pín ìrẹsì kiri bíi tàwọn ará ibí yìí ni. Mo mọ̀ pé nǹkan tá ń wá yìí, èrò wa gan á tún double gidi gan ni, ṣùgbọ́n a yin gbogbo wa tá ń ṣiṣẹ́ torí kò í pé ṣe là ń kówó ìjọba ná. Ṣùgbọ́n àwọn olórí burúkú tí wọ́n lọ ń náwó sí kiní òṣèlú, àwọn gangan ló yẹ ká bá wí. Àánú wọn dẹ̀ ṣe mí gidigidi gan. Ojoojúmọ́ làwọn èèyàn fi ń sunkún. Àwọn olóṣèlú àwọn yẹn ń rẹ́rìn-ín. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ má dẹ̀ jẹ́ ká túra lẹ̀, ẹ jẹ́ ká gbáradì torí àwọn ará ibí yìí kò sígbà tí wọn ò lè dé o.
Ní ìsìn tẹ bá wò ó ní ìsìn Yorùbá Nation Passport ó ti ń ṣiṣẹ́, kò kí ń ṣó ti yé, ó ti ń pòwe pé òmìnira wa ti ń bọ̀ lọ́nà, ó ti ń bọ̀ lọ́nà, ó dẹ̀ máa dé bá wa láṣẹ Ọlọ́run Ọba. Expensive ẹ káàbọ̀ sórí ètò. Babátúndé Ọwáṣèyí ẹ káàbọ̀ sórí ètò, gbogbo yín la kí. A kí yín. Adébímpé Mustapha ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò. Ṣé ẹ ti rí nǹkan tẹ́mi kàn fẹ́ kó yé yín ni wípé kíní wa tẹ́ ń wò yìí, kíní wa tẹ́ ń wò yìí, òun la ti ń rí yìí o. Kíní wa ń bọ̀ lọ́nà. Ẹ jẹ́ kọ́rọ̀ ọ̀rọ̀ yìí kó jẹ wá lógún, kó jẹ wá lọ́kàn. Pẹ̀lú ìrọ̀rùn ilẹ̀ Yorùbá máa lọ, a máa kúrò lóko ẹrú, a máa kúrò lóko ẹrú àwọn apanimáyọ̀dà tó ń darí wa yìí. Gbénga Adégòkè ẹ káàbọ̀ sórí ètò. A máa kúrò lóko ẹrú àwọn apanimáyọ̀dà yìí, àwọn ìjọba mùjẹmùjẹ. Bó ṣe jẹ́ pé àwọn èèyàn ń jìyà lójoojúmọ́ yìí náà, ìyà yìí kò pa wọ́n lórí. Ó ti di suffering and smiling. Kò sí nǹkan tá gbádùn, a gbádùn iná, a gbádùn ìwòsàn ọ̀fẹ́, kò sí nǹkan tá gbádùn. Àwọn ìjọba kíjọba àwọn ló ń ṣèjọba lé wa lórí. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o, ẹ jẹ́ ká support ilé-iṣẹ́ Koiki Media. Ta bá support ilé-iṣẹ́ yìí, á lè túbọ̀ máa já àwọn ọmọ Yorùbá lẹ̀ dáadáa because ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Data òun náà ni à ń lò láti fi ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe. Data òun là ń lò láti fi ṣe nǹkan owó dẹ̀ ni. Ẹ̀yin náà ẹ support wa, ẹ support ilé-iṣẹ́ Koiki Media, ẹ support wa because tẹ bá support wa kò ní sú wa, kò ní lè rẹ̀ wá. Lágbára Ọlọ́run, ẹ̀yin tẹ́ dẹ̀ ń support wa náà kò ní sú yín, kò ní rẹ̀ yín. Ẹ ní ṣàṣetì o. Àṣeyè báyìí lalákàn-ṣe kò tiẹ̀, àṣeyè lẹ máa ṣe. Wọ́n ní bádìẹ bá fẹsẹ̀ halẹ̀, ire owó, ire ọmọ àlùbáríkà
á jẹ́ tiyín á jẹ́ ti gbogbo wa o, a ní ṣìrìn o, a ní ṣìṣe o, orí burúkú àtòfò ẹ̀mí kò ní jẹ́ tiwa o, ìjọ máa dé fún wa, ayọ̀ máa dé báyọ̀ fún wa. Ẹ máa follow wa lórí TikTok, Twitter, orí Mixlr àtàwọn website wa náà tá tí ń blog àwọn ìròyìn lóríṣiríṣi international news. Ẹ máa follow wa, gbogbo àwọn news update wa tẹ́ bá ti rí tẹ́ bá ti rí àwọn link yẹn náà ó máa wà ní Facebook page wa, ẹ máa click lé lórí. Ẹ lè máa mọ̀ bó ṣé ń lọ lágbàáyé, bó ṣé ń lọ nílẹ̀ Yorùbá. Ẹ ṣé a dúpẹ́ o, a ní ṣàṣetì, ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa ò ní dí o. Lágbára Ọlọ́run, ìjọ máa dé fún ayọ̀ máa dé báyọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń ràn wá lọ́wọ́, ilé yín ò ní gbóná o. Ó dàbọ̀.